wọ́n ní ká dijú ká ṣe bí ẹni kú. káwọn ẹni tí ó sunkún ẹni. ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ́ gbà wò. káwọn ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹ́ni tó fẹ́ ni. bẹ́ẹ̀ ni ṣọ́ mọ̀ pé bí nǹkan ọ̀bá tí ì dé a kì í mọ ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ẹni ní tààrà ló fi jẹ́ wípé ọwọ́ epo lọmọ aráyé bá ní í lá kò sẹ́ni tí bá ní í lá tẹ̀jẹ̀ ṣòkòtò tó bá balẹ̀ nìkan lọmọ aráyé rí ayé kì í bá ní rí wàhálà ẹni àbí òye ọ ìgbà tí ìgbà náà là á mọ̀ rẹ̀ ọ̀gá ẹ̀ tiẹ̀ ó dìgbà tílẹ̀ bá dáká tó mẹni tó fẹ́rẹ̀ ẹni gangan wà ní bó ni ẹ sì máa wí kiri kan máa sọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ Yorùbá wípé à ń jọ̀fẹ́ ẹsẹ̀ gìrì nílé à ń jọ̀fẹ́ kú tán. èyí túmọ̀ sí wípé bẹ́ẹ̀ bá wà nípò èyí túmọ̀ sí pé tẹ́ ẹ bá rọwọ́ họrí èyí túmọ̀ sí pé tí nǹkan bá ń dán fún yín ẹ máa kíyèsí o torí wípé àkókò kan ń bọ̀ tí ó ṣeé ṣe kọ́kẹ́ yín nìkan tẹ́wọ̀ tún tẹ́wọ̀ sí ẹni ẹ bá rí nìkan òun náà lẹni kejì yín. nítorí rẹ̀ náà kọ́nà fi mọ́ sọ wípé bí iṣu ẹni bá ta èèyàn mọ́ ọdún owó bò jẹ nítorí pé gbogbo èèyàn kan ló fi inú fẹ́ ni. ìmí ló tún sọ ohun. bálẹ̀ mi ò tọ́ ni àmọ́ fẹ́ fara pẹ́ lọ́nà kan tèmi fi fojú wò. náà ọpẹ náà ni mò ń sọ pé ìmí ni àmọ́ bá mu. ó tún bá mu. torí wípé bánú sọ má bá èèyàn sọ Elédùà nìkan ló dùn mọ́ bíṣu ẹni bá ta àdọwọ́ bò ó jẹ ni torí pé ayé ṣe kí ni ayé fẹ́lẹ́ ẹ̀kọ́ nìyí ẹ mú dání ẹ má gbàgbé o bá a ṣe sọ èyí jẹ́ àkọmọ̀nà fún tọjọ́ tòní lórí ètò yìí Eyiladun ló lárinrin ó tún ti gorí àtẹ wá nǹkan fìdílé nǹkan kájọ jẹ aládùn ètò tòní tún jẹ́ abó ìṣàdé lórúkọ mi àgbé tuntun dé àgbé tàná dànù àgbé tuntun dé ó sọ kutu wọ̀wọ̀ iṣẹ́ ti yá náà nù káwọn ọmọ díẹ̀díẹ̀ káwọn bàdá yín lágara Olúfúnkẹ́ ọmọ Ẹlẹ́gbẹ́lẹ̀ ẹ lórúkọ mi à ń kí yín káàbọ̀ sórí ètò Eyiladun ó lárinrin ẹ mọ́ gbàgbé èmi a mọ́ sọ pé bí ò bá jẹ́ Eyiladun kò lè dàbí Eyiladun láìláì ẹ lọ béèrè wò ẹ dákun ẹ tutọ́ rẹ̀ dànù ẹ wẹ́ fogun rẹ̀ gbárí ògùn rẹ̀ gbèsè gbé ara wọn àwọn ti gbòòrò wá ní sáàpù ẹ wò ẹ sáàpù ẹ gbèsè gbé ara wọn sáàpù ẹ wò yẹ wò nà báwo ló yẹ lọ. àyùkọ́ fi irun mú ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí iṣẹ́ ti yá náà nù. iṣẹ́ ti yá bí iṣẹ́ bá ti yá ká ṣe náà ni ṣíṣe là á ṣe abọ́lu agbami ètò fún tòní pẹ̀lú Àyànfẹ́ òṣèré. wà ní láhùn náà ní lábẹ́ ètò yìí ó lábala onírànràn ti gbé jẹyọ. a ní àǹfààní láti ṣe ẹ̀fúnṣẹ́ náà níwúrà sí fíìmù náà ìgbà tá a wá ṣe tí wọ́n lọ ẹ́dìtì ẹ̀ ní ìlú òyìnbó wọ́n láti wá kọ́ọ̀tì kò ṣàwá wà òkè bíi tá a rìkọ́ọ̀dù fún NTA pàápàá NTA Ìbàdàn gbà yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ so kí nìyẹn ó fún ISHOW ní ìpòrúurú ọkàn gan-an ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí develop hypertension lórí fíìmù yẹn gbà yẹn ṣe mọ̀ pé fíìmù ò pọ̀ owó tán máa ná ń bí tán tó máa lọ ìlú òyìnbó lọ process ẹ̀ kan tó dé òun ló fún ní hypertension so fíìmù kejì tá a yà there is a stock kò tí ì sí home video dáadáa ń gbà yẹn home video tiẹ̀ sí rárá stock kan wà tí wọ́n ń pè ní reversal stock wọ́n ní àwọn television máa ń lò láyé john láti fi ya àwọn documentaries so reversal stock yẹn la wá fi ya fíìmù yẹn ìgbà tí fíìmù yẹn máa fi jáde ISHOW ti kú so èmi ni mo wá film corporation Jos ibẹ̀ náà ti bá ṣe processing fíìmù yẹn tó fi jáde ṣùgbọ́n nígbà tó fi máa jáde tí a fi máa lọ ṣe processing yẹn ó kojú bí 3 months tá a ya fíìmù yẹn ní ISHOW kú ìgbà táwọn film corporation wa agree àti bá wa ṣe processing fíìmù yẹn pé àwọn á process ẹ̀ fún wa pé ta ló máa edit èmi náà ni mo lọ sí Jos tí mo lọ ṣe editing fíìmù yẹn for 6 weeks so ìgbà tí fíìmù yẹn dẹ̀ jáde à ń show ẹ̀ káàkiri à ń sanwó wọn padà but àrò yẹn san tán so fíìmù yẹn náà wà lọ́wọ́ wa dìísìn fíìmù yẹn wà ní film corporation dìísìn Nigerian Film Corporation. Fọláyé ọmọ mo Fọláyé ọmọ ọmọ kọ ọmọ bá fún mi ọgbẹ kọ ọmọ bá fún mi. n ò ní ṣe ọ́ ń bí. àti wà tọ́mọ rẹ fọmọ mi ṣògùn owó tẹ ẹni òfin yín lọ́kọ̀ ọmọ tó bẹ́ẹ̀ ọmọ ní ká mọ bá mi o. ní bá a ṣe wà ní ìsìn àwọn ọmọ wa wọ́n sí nínú ẹ kàn sọ bẹ́ẹ̀ náà ni
bí èèyàn bá ti sí ń bẹ̀ kò sí nǹkan tí a fẹ́ ṣe sí Yorùbá ní o ò sí ń bẹ̀ o ní wọ́n ṣe pin bó náà ṣe pin tẹni tí ò sí ń bẹ̀ kò sí ọmọ wa kankan nínú industry bẹ̀tẹ̀ àwọn ọmọ obìnrin tí wọ́n tún ní interest tí wọ́n bá tún máa ṣe àwọn ọkọ wọn fún wọn láyè àyípadà tó dé ní dáadáa tí èmi mọ̀ pé ó dé ní dáadáa tí èmi mọ̀ pé ó dé ní dáadáa ní financially nípa ọ̀rọ̀ owó ṣùgbọ́n ní ìgbà yẹn ẹ má jẹ́ kí n tàn yín a gbádùn travelling theatre dáadáa a gbádùn ẹ̀ gan o iṣẹ́ tó dáa ni iṣẹ́ pé ṣé ẹ mọ̀ pé láti ìlú kan dé ìlú kan ni number one náà ẹ kọ́kọ́ mọ ìlú ká àwọn èèyàn máa mọ̀ yín àwọn èèyàn máa mọ̀ yín dáadáa then ó lójó àtàǹṣe travelling theatre ń gbà yín kì í ṣe gbogbo wa ìgbà yẹn là ń lọ fún là ń travel torí àwa máa lo Èkìtì a máa wá sí gbogbo western kó tó di pé Ọ̀yọ́ kẹni ẹ jẹ́ kí n ṣe pé Ọ̀yọ́ state ìgbà yẹn àti Òṣogbo àti gbogbo ẹ̀ ni kó tó di pé wọ́n pín wọn yà gbogbo side Ṣakí yẹn tí holiday bá tún ti dé ṣe mọ̀ pé long vacation yẹn a máa lo Èkìtì tá bá ti ń ti Èkìtì dé báyìí à ń lọ ilẹ̀ Haúsá and we are going to spend about 3 months ní north láti ìlú kan dé ìlú kan láti ìlú kan dé ìlú kan so èèyàn lóòótọ́ owó gbà yẹn ò dàbí ti sìn ṣùgbọ́n ìfọkànbalẹ̀ wà ìgbádùn dẹ̀ wà ń bẹ̀ unlike ìsìn lóòótọ́ iṣẹ́ ti di iṣẹ́ ká jókòó lẹ́kọ́ pé ẹ máa bọ̀ ẹ wá bá wa ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bóyá torí pé owó gbà yẹn sí ti sìn ni ò jẹ́ kó ká ó le ẹ̀yin ni mo rí kíjù ẹ ṣeun ẹ kú àdúró tì í. eléjì wà ní ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀. má ṣe. ó ti o. báwo ni ìbá ṣe wá dùn. ìyàtọ̀ ọmọ rí. nígbà tí ISHOW ṣẹ̀ṣẹ̀ kú ṣe mọ̀ àfi bẹ́ẹ̀ ní orí ọ̀fẹ́ láti lóòótọ́ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n súnmọ́ wa ń gbà yẹn ṣe mọ̀ everybody náà tún súnmọ́ ẹ̀yìn torí gbogbo wọn ń gbà yẹn ilé ISHOW náà máa ń dé sí náà Adébàdàn tí wọ́n bá kò ní location àìmọye ọmọ tá ISHOW kó pé wọ́n bímọ sí ilé wa àìmọye ọmọ tí wọ́n ti ń ti location Ògúndé bọ̀ àbí location Adé Love àbí kinní kan wọ́n máa dàrí sọ́dọ̀ wa bẹ́ẹ̀ tí nígbà tí ISHOW kú ṣe àpò kò sẹ́ni tó máa ṣe gbogbo yẹn mọ́ kálukú náà wà mísẹ̀ ṣùgbọ́n later Ọlọ́run wá ṣe àwọn ọmọ kan tẹ́ pé ọjọ́ alẹ́ tiwọn náà ò ní bàjẹ́ táwọn náà máa rí tí ọjọ́ ogbó wọn tẹ́bi ò ní pa wọ́n bí Yorùbá ṣe máa ń ṣàdúrà nìyẹn and fíìmù tí wọ́n kọ́ bá mú ìwá ṣe ń gbà is Ọbákẹ́yẹ ní wọ́n bá ṣe bẹ́ẹ̀ láti ìgbà yẹn òun Báyọ̀ Tìjání Àfíìs Ẹniọlá Kúnlé Afọ́ọ̀dù gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àti gbogbo àwọn pa wọn tẹ́ pé tí wọ́n bá ti báyàn pàdé tí wọ́n ti wo àwọn iṣẹ́ kan. sọdá bẹ́ẹ̀. ọ̀jẹ̀mú ìwà gan kan. mo ọlọ́jẹ̀mú ìwà ń kọ́. àwọn pa ọ̀jẹ̀mú ìwà náà. kéèkú. o sì wá lóníṣẹ́ mi jẹ́ ó ń sẹ̀mí ò tí ì jẹ́ nígbà tí ọ̀jẹ̀mú ìwà bá wá sí mi lórí ilé alàyè yìí ó ń sẹ̀mí è jẹ́ kí n mo tí ì ṣe kékeré ló ti rí ó rí kankan. gbogbo àwọn young PMs wọn yẹn ẹ jẹ́ kí n sọ pé àwọn ọmọ yẹn wọ́n prefer kan máa pe àwa àgbàlagbà báyìí síṣẹ́ àdúrà náà làdé ń ṣe fún àwọn náà àdàgbà ṣe é lájọ tó ti dénú tíátà láti 1972 tí mo ti dénú ilé ISHOW mi rò pé mo ṣiṣẹ́ kan tó yàtọ̀ síṣẹ́ tíátà ní gbogbo ìgbà yẹn torí pé kò sí celluloid film tó jáde nígbà yẹn tí mi sì ń bẹ̀ at least wọ́n á máa pick èèyàn nínú group wa wọ́n á pick mi kò celluloid film àtògùndé o àti Adé Love celluloid film tí mi bá sí ń bẹ̀ nínú kọ́ ẹ pé bóyá mo wà nílé mo bímọ àbí mi sí around àbí ọkọ mi rán mi níṣẹ́ ni mi fi ní sínú ẹ̀ mo máa ń gba wedding engagement both alága dúró àti ìjókòó then MC mo dẹ̀ ní group àwọn tó wá fẹ́ ṣiṣẹ́ tíátà tí wọ́n fẹ́ join group ẹ jẹ́ àfojúsùn mi mo wish láti ní mo ní fíìmù kan tẹ́lẹ̀ ṣòye yín mo ní fíìmù kan tipẹ́tipẹ́ tí mo ṣe fúnra mi àfojúsùn mi pé èmi náà fẹ́ ní mo fẹ́ ṣe fíìmù ó wù mí láti ṣe bẹ̀tí nígbà tí mo ṣe birthday mi ní March àwọn artist lára àwọn ọmọ wa tí wọ́n tán jẹ́ superstars wọ́n sọ pé tí n bá fẹ́ ṣiṣẹ́ àwọn á bá mi ṣiṣẹ́ ẹni tó lòun á lọ́jọ́ kan
ẹni tó lòun á lọ́jọ́ méjì ẹni tó lòun á lọ́jọ́ mẹ́ta ẹni tó lòun á kó kámẹ́rà sílẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣàwọn pé pẹ̀lú ẹ̀ náà mo gbọ́dọ̀ lówó lọ́wọ́ so owó yẹn ló ń jà. wẹ́rẹ́ lára àtà ó pè é wẹ́rẹ́ ń gan mo fẹ́ kàn pé wẹ́rẹ́ tára àtà ó mọ̀ gan-an ni mo fẹ́ kàn pé Ọ̀jẹ̀ǹkẹ́ ìyàwó ti kú ọmọ ti kú ọ̀jẹ̀ mú ìwá fúnra rẹ̀ gan ó kú Ọ̀jẹ̀ǹkẹ́ ó wà tẹ̀lé èmi náà ó wà tẹ̀lé àwọn ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run wà bá wà dá kí kúkú dájú èké èmi ìbáyìí lọ́lọ́run ó dà láre Ọ̀jẹ̀ǹkẹ́ ó ṣètò ìdààmú kan náà tàjọ mu kọ́mọ yá tètè ká. mo kí gbogbo yín pé ẹ ṣeun ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ gbogbo ìgbà náà tí owó tẹ́ ń ná àbùdí báyìí ní tolókun lágbára Ọlọ́run àti wọn máa bùkún yín Ọlọ́run á darapọ̀ mọ́ ẹ̀yin náà kò sí nǹkan kan ju pé èmi mo fẹ́ dá school kan mo fẹ́ dá school of drama even láti arrange láti dá sílẹ̀ ìkejì mo máa ń gba engagement alága ìjókòó alága dúró MC adẹ̀ ń ṣe fíìmù iṣẹ́ tí mo gbọ́ nǹkan wọ̀nyí ó jáde láti inú iṣẹ́ tèmi náà mọ̀ ọ́ ṣe láti ilẹ̀ wá ó jáde láti inú ẹ̀ àdúpẹ́ ẹ ṣeun Ọlọ́run á máa wà pẹ̀lú yín o.